Gẹ̀gẹ́ ó yá lórílẹ̀ ó di gòǹbé. Ààrẹ Gani ẹ tún ti dé o. Ààrẹ Gani ṣé ẹ tún ti dé? Kó sùn yín ni, ṣé wèrè orí jọgbọ́n ń sùn yín ni? Ẹ wo ẹ̀yin ìyá mi bàbá mi mo kí yín o, níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ wa wípé etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di, bákan náà ojú tẹ́ sì ti fi ń rí wa náà kò ní fọ́. Àwa la ó máa wá o, ẹ̀yin náà la ó máa bá. Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé ààrẹ Gani Adams ó ti gbé bàbá wa olóyè Sunday Igboho lọ ilé ẹjọ́? Bẹ́ẹ̀ ni, olóyè Sunday Igboho ó gbọ́dọ̀ san 5 billion naira nítorí kò jẹ́ ń lè ṣiṣẹ́ bí ààrẹ ọ̀nà kakanfò fún ilẹ̀ Yorùbá. Bet ẹ̀sà olóyè ààrẹ Gani, láàrin èmi àti yín iṣẹ́ wo gan-an lẹ̀ ń ṣe? Tó bá jẹ́ pé bí MKO Abiola ṣe ṣe nìyẹn, orúkọ ẹ̀ wọ́n á ti parẹ́. Ṣùgbọ́n ó fi tọkàntọkàn àti ẹ̀mí gidi ṣe, kò dàbí ẹ̀yin fi àtẹnujẹ àti olè ẹ fi ṣe. Torí tá a bá wí ká wí, wọ́n ṣọ̀fọ̀ ààrẹ àná nìyí o, ààrẹ ọ̀nà kakanfò àná, fọ́mà àbí ẹ̀gbọ́ fọ́mà ló fi sí. Ó ga o, ẹ̀yin wá ṣọ̀fọ̀ pé olóyè á fún yín ní bílíọ̀nù. Láàárín èmi àti yín gan, bílíọ̀nù tẹ́ ẹ sọ yẹn gan-an ó lè nìyí. Ẹ̀sùn wo ló ṣe? Wọ́n lè gbé gbaná, ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Nítorí nígbà tẹ́ ẹ máa jáde tẹ́ ẹ máa sọ̀rọ̀ sí ẹ̀yin gan-an, ó jẹ́ ká kọ́kọ́ probe yín náà fún pé torí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ó wọ̀ tí ká tùdí yín dáadáa. Ààrẹ ẹ má bínú, ǹjẹ́ ti gbọ́ ààrẹ Gani Adams ni o, ó ṣọ̀fọ̀ olóyè Igboho máa san 5 billion naira nítorí wípé ó kò jẹ́ kóun lè ṣiṣẹ́ bí ààrẹ. Ìyẹn ni ó tún wá sọ̀rọ̀, ó tẹ̀ síwájú, ó ní olóyè Igboho ó ní ó líìkì rẹ́kọ̀dì òun kan, ó líìkì rẹ́kọ̀dì òun tóun ṣe pẹ̀lú àwọn èèyàn òun, pé olóyè Igboho líìkì ẹ̀ síta. Ṣùgbọ́n ibi tí mo ti sọ wípé wọ́n ní láti probe àwọn náà ni pé ṣẹ́yìn àtolóyè jọ ń lo fóònù ni, kí ló ṣẹlẹ̀? Ṣẹ́yìn àtọmọdéyẹmọ ẹjọ́ ṣe application fóònù yín ni, ṣó mọ password fóònù yín ni? Kò fẹ́ yé mi mọ́ ààrẹ. Bó ló ṣe di wípé fóònù yín dọ́wọ́ olóyè Igboho? Torí kò sí nǹkan tẹ́ ẹ̀ ní dá lára, kò sí àrà tẹ́ ẹ̀ ní dá. Tí ẹ ò bá dẹ̀ gbàgbé, oṣù yìí náà ni ti court case tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Ààrẹ náà bá tún gbé tiẹ̀ jáde, ààrẹ gbé tiẹ̀ jáde, ìyẹn ààrẹ ọ̀nà kakanfò ó gbé tiẹ̀ jáde. Ó dàbí pé ara àwọn òjé tó máa fi mú àwọn tó bá gbé lọ kóòtù. Ó dẹ̀ pé ara géèmù yẹn jókà yẹn ló tún fẹ́ ta fún ọmọ Adéyẹmọ. Ẹ jọ̀ọ́, ṣé ọmọ Adéyẹmọ kọ́ ló ní kí wọ́n rọ yín lóyè? Ọmọ Adéyẹmọ kọ́ ló ní kí gbà yín ó lọlẹ̀? Ó ṣe wá jẹ́ pé òun lẹ wá ń fi ìkanra mọ́ lọ́tẹ̀ yìí. Ààrẹ Gani ẹ̀ẹ́dẹ̀ pọ́nra yín lé, bàbá ẹ ti dàgbà, kí ló dé? Ó ṣe jẹ́ pé ọ̀nà yín gan ò straight. Báwo ló ṣe ṣẹlẹ̀? Torí ẹ sọ sí pé ó líìkì rẹ́kọ̀dì yín, báwo ni ó ṣe líìkì ẹ̀? Ṣé ẹ mọ̀ pé ọgbọ́n tí ààrẹ ọ̀nà kakanfò mọ́ ń lò nìyẹn? Tó bá ti dọ̀rọ̀ kéètì báyìí, pọ́n bí wọ́n ti kọ́kọ́ gbé e lọ sí kéètì, òun náà tún gbé wọn padà. Tó bá gbé wọn lọ, á wá di pé wọ́n á jọ máa sún kéèsì yẹn, wọ́n á jọ máa sún. Ṣùgbọ́n lọ́wọ́ yìí, ọ̀dẹ̀ èṣí òfo ló wà ń bẹ̀. Ó wá fi ẹ̀sùn kan ọmọ Adéyẹmọ pé ó release conversation ìwọ pẹ̀lú àwọn ènìyàn kọ̀ọ̀kan láì jẹ́ kó mọ̀. Ẹ jọ̀ọ́, ṣé ńgbà tẹ́ ń sọ̀rọ̀ yẹn ṣé ẹ send ẹ̀ sí ni? Torí ẹ̀sà ọ̀rọ̀ yín ò fẹ́ yé wa mọ́ o. Ṣé ńgbà tí ẹ̀yin àti ẹni yẹn jọ ń sọ̀rọ̀, ẹ jọ̀ọ́ ṣé gbé sí recording tẹ́ wá sí send ẹ̀ sóhun ni, àbẹ́ send gbogbo chat, àbí báwo ni?
Nàìjíríà ẹ̀ ní pa mí pẹ̀lú lámbà yín. Báwo ni fóònù Ààrẹ Ọ̀nà Kakanfò ó ṣe dé ọwọ́ olóyè Ìgbòho? Àbí nígbà tó sọ pé ó release conversation, ṣèbó máa ní bó ṣe release ẹ̀. Ṣé bèbí tiẹ̀ ni bọ̀bọ́ yìí pè wá ni? Ọ̀gbẹ́ni yìí ṣé bèbí lẹ pè wá ní ààrẹ? Ẹ kàn múlẹ̀ kí ló dé? Ẹ tún ti fẹ́ mélé ilẹ̀. Torí bàbá sọ gbogbo ọmọ Yorùbá pátápátá gan, a ò lè rí àrí tọ́ka sí pé iṣẹ́ báyìí ni Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe ńlẹ̀ Yorùbá. Ṣé ká sọ pé bí àwọn Fúlàní ṣe ń pa wá ni? Ṣé ká sọ pé bí wọ́n ṣe ń pa wá ni tó jẹ́ wípé táwọn a ó máa fẹ̀ fún pé ẹ gbà wá? Ààrẹ àbí kí ni wọ́n pè wọ́n? Ààrẹ Ọ̀nà Kakanfò wọn ò ṣídìí rí dépò pé wọ́n ti ẹ̀fẹ́ àgbọ́ láti inú ìwé ìtàn rẹ̀ àgbọ́ pé ààrẹ lọ kojú àwọn Fúlàní yìí rí. Ẹ wá rí wá lẹ́nu gbàgà bíi tàkúté ọlọ́dẹ. Ó wá ń sọ pé èèyàn kan ó release conversation. Ṣé conversation wà àtàwọn Fúlàní ni? Torí ìfẹ̀kọ̀tẹ́lẹ̀ náà a mọ̀ wípé àwa ò lè lọ́ba ká lójo. Eléyìí àti ẹ̀ lọ́ba ká tẹ gbàpá àlá rẹ̀ ó tún wá lójo. Ìyànà méjì tí wá jókòó gbẹ. Torí bí ìbá ṣe bẹ́ẹ̀ ni ẹ rí bí àwọn Biafra, àwọn Igbo kejì lọ́hùn, àwọn ẹ̀yà kejì ẹ rí bọ́ ṣe di bọ́dà wọn mú pa. Ẹ lè gbọ́ pé Fúlàní wọ ọbẹ̀ ó ṣe anyhow. Àdẹ̀lá rẹ̀ Ọ̀nà Kakanfò kò rí pàtó iṣẹ́ kan ṣe. Ẹ wo ẹ lọ tọwọ́ ọmọ yín baṣọ o, nítorí wípé ṣe rí gbogbo ẹ̀sùn òṣì tẹ́ ẹ fi ń kọ́ ó jẹ́ kó pè yín jókòó kó nù yín lórí burúkú ọ̀rọ̀ ni. Orí yín tí ò tí straight. Torí mi ò mọ̀ pàtó iṣẹ́ yín lẹ̀ yìí. Ẹ kò gbóyè sọ́run ní àfi kẹ́ ẹ máa ranjú fò síbẹ̀. A ò rí nǹkan kan tẹ́ ẹ gbé ṣe. Ẹ gbé kankan ṣe. Ẹ wo ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn. Bẹ́ẹ̀ ni ká gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ. Ẹ̀yin bàbá wa Olóyè Sunday Igboho àti bàbá wa Professor Banji Akintoye, ẹ jẹ́ kí a fúnra nípa ẹjọ́ tí Gani Adams pé bàbá wa Olóyè Ìgbòho sí. Kì í ṣe ojú lásán. Bẹ́ẹ̀ ni kì í ṣe ojú lásán. Bí èmi ṣe ń rò ó sí bí ẹni pé wọ́n fẹ́ lo Gani, kò ṣe rò pé bí ẹni pé wọ́n ti ń lo Gani Adams láti fi bà orúkọ Olóyè Sunday Igboho ṣàjẹ́. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n bí Ọlọ́run Olódùmarè ọba tó dá ayé àti ọ̀run ti ń bẹ òfò ni wọ́n máa mú bọ̀. Nítorí òfò ọjọ́ kejì ọjà ni. Nítorí pé Ọlọ́run wà lẹ́yìn bàbá wa Sunday Igboho àti Professor Banji Akintoye. Olúwa sì wà lẹ́yìn gbogbo ọmọ Yorùbá lápapọ̀. Bẹ́ẹ̀ ni oríṣiríṣi rádaràda. Kọ́lọ́run ṣáà máa gbé Olóyè Sunday Igboho kó máa kó yọ àti gbogbo àwọn olólùfẹ́ ẹ̀. Torí rándanrandan ló wà nílẹ̀ yìí báyìí hàn. Sunday Igboho kò kí ń ṣe ọ̀daràn. Bẹ́ẹ̀ ni Yorùbá nation wa la fẹ́. Ọlọ́run Olódùmarè àbùkù fún Olóyè Sunday Igboho. Ìgbà tí gbogbo ọmọ Yorùbá ń pe Gani Adams, ó ní kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá tọwọ́ bọ̀wé kóhun tó lè jà fún Yorùbá. Ẹbí kí ló rí ṣe? Bẹ́ẹ̀ ni kí ló rí ṣe? Ẹ wo ẹ̀yin ìyá mi bàbá mi Yorùbá nation la fẹ́. Ẹ bá wa share, ẹ bá wa like, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ ó yé àwọn èèyàn pé Yorùbá nation ni o. No retreat, no surrender. La fi ń sọ pé àgbẹ̀ oníroko títí o kó gbàgbé ilé. Bó pẹ́ bóyá onílé arẹlé. Inú kan máa bí mi ní tí bá ti ń rí pé bàbá Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀ẹ́dẹ̀ jókòó, ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run, kẹ́ ẹ ronú. Ẹ wo la fi ń sọ fún yín pé àgbẹ̀ oníroko títí kó gbàgbé ilé o. Yorùbá nation la fẹ́. Ó dàbọ̀.